Hello. What happened? Rose ti jẹlẹ̀. Rose ṣe kí ni? Àwọn ta ni? Ìjọba ló máa ṣiṣẹ́ yẹn. Ìjọba. Màá jẹ́ kó yẹ kó bá mi nínú géèmù yìí. Suliat! What do you see? Suliat! Ah! Ìjọba! Ó ṣe é fún mi tán, my guys! Èmi lẹ́gbẹ̀ẹ́ onígbó, mo ti ń ta bọ́ọ̀lù kéṣekéṣe mi. Ẹ jókòó jọ. Àbálẹ́gbà wọn máa sọ bẹ́ẹ̀ náà. Wọ́n ti mú gbóǹsìn àti 10 years ni. Èjì wọn dẹ̀ ti wọ 70. Ọjà wo nìyẹn o? Ní kò gbọ́jọ́ ẹ̀ fún mi. Ọjà ọlájọ papọ̀ tó ń béèrè. Ikú fẹ́ pa láàánú ẹ̀ ni. Ìwé ló ń bá sọ̀rọ̀. Wà sẹ́wọ́n lè ń bẹnu ẹ̀jẹ̀ ẹ̀ ni. Ó gbọ́jà fún ọ̀mẹ́ni tó ń bá sọ yìí. Tó ṣeré ni àwọn òṣì èrè. Èmi máa rí. My one and only Jerry. What kind of waste life just like that? Rose! Ẹ fọ́pọ̀ balẹ̀. Bobby. Are you crazy? Officer, mo fọ́ ni wọ́n fi. Listen, ìjọ yẹn tí a wá bíbá iná kò sí nǹkan náà fi níwé tán. Bẹ́ẹ̀ ó ṣe ń bú mi lọ ṣe gbogbo ẹ̀. Ọlẹ́mi burú èmi ṣe kí nìkan. See, if you say anything, màá yí ìbọn mọ́ ẹni ẹsẹ̀. Ọ̀nà tó ń sọ̀rọ̀. Ta ló bẹ̀ wọ́n ṣiṣẹ́? Òun ni Randu yìí. Ará àdúgbò, mo dé tó. Akọ̀bẹ̀ lọ kó mọ ni, mo dé tó. Balẹ̀ ọ̀rọ̀ tá a pè lọ́wọ́ ẹ̀ ló ti fẹ́ máa láàárọ̀ ní báyìí. Díẹ̀ àlàbọ̀ ọ̀run sì ti dẹ̀rù mọ́ wa lọ́wọ́ o. Ẹ wo àwọn ará bí ò sinmi o, orin ogun ni wọ́n ń kọ, ìlú ọ̀tẹ̀ sì ni wọ́n ń lù pẹ̀lú. Mo dúró náà,
kí wọ́n ló ṣẹlẹ̀ gan kí ni wọ́n fẹ́. kọ́ ọpẹ́ balẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ ilẹ̀ tí ń bẹ láàrin wa òun ni wọ́n pé àfi bẹ́ẹ̀ bá lè yọ̀ǹda. padà òde àdáni yọ̀ǹda kí ni wo bí Ìkòyí lèmi ọmọ ẹrù fìsànfìsàn ìran bàbá tèmi ọ̀sáfógun rí àpáta sì ní mí bí ẹ bá darí sọ mí yóò náwó heku ni èmi. balẹ̀ àtẹlẹ yọ̀ǹda lẹ wa. wo kó n bẹ̀ ná. àrífàlà yóò bá dogun kó dogun yóò bá ṣe dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀. ẹ má bọ̀. àrífàlà mọ ìyanjú ẹ. ẹ má bọ̀. àná mọ ìyanjú ẹ. ẹ má bọ̀. ẹ má bọ̀. ẹ má bọ̀. ẹ má bọ̀ wá. balẹ̀ lẹ́yìn tẹ́ ń pariwo bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà láàrin nísẹ̀yìn lẹ́kọ́ họ. àti múralẹ̀. ẹ múralẹ̀. ṣé bí ogun tẹ́yìn bá múra ẹlẹ́nìí o. kí ni tó ṣẹlẹ̀ gan kí ni lè yín. lérè ni. lérè ni ó ló dé ni. ọdẹ kí ló dé. ẹ̀ra ọkọ̀ ìlú ẹ̀ra bàbá. kí ni tó ṣẹlẹ̀. káró lè o. ayé àtàláfíà mà lọ́wọ́ ìlú wa. òun àtàláfíà òun ọ̀dà. ọmọ lóde o ọmọ dà ọmọ balẹ̀. ẹrẹsẹ pé eégún ni. lélẹ́yìí. lérè ṣé n tó lóde ni. kí ni sí ọmọ lọ wò ó. wèrè lélẹ́yìí. àlàáfíà lọ́wọ́ ìlú wa ìdùnnú. wèrè wọ̀lúwa ọlọ́láfíà wọ̀lúwa. Àkànní èwo la tún rí gbọ́ o. baálẹ̀ ìlúwa yìí wọ́n ní kí n fi tó yín létí gbé kẹ́ pàdé àwọn gbàgede ní ìsìn ó wíire àbí wọn ò wíire. ó wíire ẹ̀yìn Àkànní ẹ láti wá sí kínni. èyí wòye ṣe dáhùn béèrè tèmi ń gbọ́ bá dé gbàgede àwọn ọmọ gbọ́. ọ̀rẹ́ dùnkù lélẹ̀ já lọ. tàlẹ́ wọn ni. mo kẹ́yìn ìlú mi o. ẹ má bínú pé mo pè yín ní pàjáwìrì. ìtújú bá tẹ̀lé sùn. léèrè ló fọ̀rọ̀ kan tó mi létí òun ló jẹ́ kí n pè yín. léèrè. ẹ̀yin bàbá. díkèlú ọmọ tí ń ṣẹlẹ̀. ojú gbogbo ìlú o. àjíǹde ara ọmọ jẹ. ẹ wò mí àyín odidi ìdùnnú ni mo mọ̀ọ́mọ̀ mo sì gbé wá sínú ìlú wa. tí ẹ rí bó ṣe jókòó bó ṣe wà ìwé ni o ìwé nù tó jókòó orí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ apá kódà ẹ rí dá bá wá pa rẹ̀ nǹkan kan wà mẹ́ta wò ní àyìn ìwé ní bẹ́ẹ̀ ṣe wá rí mo wá rò pé fáwọn ìlú ajékalẹ̀ ẹsẹ̀ yàn wá jẹ lọ́tún láwọn fogun halẹ̀ mọ́ wa nítorí pé àlọ́mọ̀wé ni mo sọ wá rò pé nígbà tá a lódìdí ìwé yìí o ká máa gbéwèé bọ̀ wá ká máa wulẹ̀ béèrè nǹkan ní kílù ìwé máa bọ̀ wá nù ìlú wa hàn yín ni mo ṣe bẹ́ẹ̀ o bàbá. ṣe gbọ́ báyìí tọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n wọn. ẹ dákun kẹ́lómi tó sọ̀rọ̀ bàbá mi ò wá ní kẹ́ ẹ jẹ́ kí èbó gangan fún èbó sí a. ṣéun ìyá kọ mi nílé pẹ̀lú ayọ̀ àtàláfíà báwọn. Welcoming and Gengetica, Latila, Mausis, and Sehomi. Glorifying, Obliganta, Blastula, and the formalities. And the compensation of Canada, European, and Jerusalem. What? Ẹ dákun balẹ̀ tèmi lọ́rọ̀ ẹ dákun sí àwọn àlejò wa wọn lè wí ní tà ń wí yìí. ẹ ṣeun yá wa. kò yẹ kí ẹ jẹ́ problem náà.
Wọ́n tó gbọ́ Yorùbá. Àwọn gbọ́ Yorùbá. Ìkọ̀ọ̀kan náà ni gbogbo wa ọ̀rẹ́. Ìyájọ́ wa náà ni. Àsọ̀sẹ̀ gbọ́ Yorùbá. Mo ní kí wọ́n sọ fún yín ni wípé ṣé rí oríire lọ́wọ́ ni mo kó wọn lùlù ìwà. Ṣé mọ̀ báwọn ìlú tẹ sọ pé wọ́n ń yàn yín jẹ yẹn bọ́n ṣe ń ṣe fún yín mi ò fẹ́ kán máa yàn yín jẹ mọ́ mo mú nǹkan tó dá wá sínú ìlú yìí ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí irun orí mi ìwé ọwọ́ mi yìí lásán ìwé ló wà ń bẹ̀ ṣé wá rí bàtà ẹsẹ̀ mi tí mo fi rìn yìí ìwé ló ń rìn inú ẹ̀ tí ẹ bá lè gbà mí láyè kí n fi nǹkan tó wà lára mi kí n dà pọ̀ mọ́ sí yín ẹ mọ̀ pé ògìlẹ̀ ńláńlá ló wọnú ìlú yìí wọ̀ ẹ̀yin lè wò ní gbogbo aṣọ tẹ̀yìn obìnrin wọ̀ yìí lẹ́sì ni kìíní ẹ̀ ní láti máa wọrú àwọn nǹkan báyìí ṣé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mi ṣe múra ó ṣe yẹ káwọn obìnrin máa múra leléyìí ẹ tún wá wọ ẹ̀yin ọkùnrin ẹ wo eléyìí ní ẹ̀wọ̀n kan irun ló kún yìí ṣé irun wà leléyìí. èèyàn oge ni. oge kọ́ leléyìí ẹ̀ wò oríṣiríṣi irun bẹ tọkùnrin náà lè máa ṣe kí sóbìnrin nìkan ló lóge ọkùnrin ó ní àwọn irun oríṣiríṣi tó yẹ kí wọ́n máa ń gẹ̀ fún ẹ̀yin ọkùnrin tẹ́yìn gan bá ríra irun yóò mọ̀ dùn ni iwájú àga ẹ̀yìn á kúrú inú yín á máa wá dùn wípé ṣé èmi náà ni mo rí báyìí ó máa dáa kẹ́ gbà mí láyè o àbí kí lẹ́yìn ni mo sọ ẹ̀yin èèyàn mi. ọkọ ìlú ngbọ wa ni a gbà àwọn lálejò sínú ìlú wa ṣé kò ní sógun kò ní ṣọ̀tẹ̀. ẹ dákun ṣé bí bíire bá wọlé tọ ni à ń fà mọ́ra ni ire lélẹ́yìí eléyìí sọ̀tẹ̀ kèé sogun ẹ̀yin aráàlú mi ẹ fari mọ́ra ire lélẹ́yìí. ẹ má jà lérí ire lọ ta o ọ̀rọ̀ ogun kélélẹ́yìí pé ogun kó pé wọ̀lú o ó jẹ́ kó yé gbogbo wa pé n ti ń jẹ wá ń yà gbogbo àná la mà pé n ti ń jẹ wá yà ni kò sọ́mọ akẹ́kọ̀ọ́ tó kàwé nílùú wa àbí bẹ́ẹ̀ kó ṣe rí ìwé ló sì ti lóró yan ara rẹ̀ ìwé ló dé yìí ìwé ni o bàtà ẹsẹ̀ rẹ̀ irun erí rẹ̀ kíní tó fi sójú ìwé ni. balẹ̀ ẹ wo tọwọ́ mi náà kò sẹ́ni tó ní irun rẹ̀ lù wá. ṣé wàá rí báyìí palliative and orombo in the stomach kingdom. mo tún mo ti gbàgbé pé ẹ̀gbọ́n ẹ̀ tí ẹ lè gbọ́ mi ní òsì kan. mo ní wípé tí ẹ bá gba èmi àyọ̀ká mo ti gbàgbé láti dárúkọ mi fún yín àyọ̀ká lórúkọ mi ń jẹ́ tí ẹ bá lè gbà mí láyè sínú ìlú yìí á dáa gan o. ẹ mọ bẹ mọ bọ wá ifá ó gbà wọn lálejò baálẹ̀ ẹ filẹ̀ ẹjọ́ wọlé tèmi. bàbá ẹ dákun ẹ má jẹ́ fọ́ gbà lálejò ẹyẹ ọ̀dọ̀ mi èmi mú wá. ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ má jẹ́ ká máa gbà bí ìgbà tá à ń gbàgbọ́ ọtí o ayé oyè. lórí sọ̀rọ̀ ẹ lẹ́wọ̀n ẹ̀yin ìlú mo yè ẹ̀yin obìnrin mo kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́pọ̀ àwọn ìyá ayé tí ò bá sí àwa nínú ọbẹ̀ di òògùn bẹ́ẹ̀ ni èmi ò bá mú un lábàá wa ní ìgbà tá a ti ní yàrá ìgbàlejò n bá dábàá pé kí bàbá já fi sí yàrá yẹn. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ gidi ló sọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ńlá ló sọ. afaramọ. ẹ̀yin aráàlú mi ẹ faramọ́ abẹ́ faramọ́ ọba tán. ẹ wo ọ̀tún wọ́n bá mú un lọ ní àjọṣe ìwọ bọ́ọ̀bù wọ́n bá gbẹ́rù rẹ̀ Terrestrial, oh my God. Akani. Alabi jọ nítorí Ọlọ́run jọ Alabi àkúndá Alabi jọ Alabi. ó yá Alabi Alabi. tó ń pẹ́ dá wa dúró sí ibà wọ́n sọ fún arísí pé yahoo ni wọ́n ṣàjọ yahoo lójú yín. Do you know who you are talking to? Officer ló ń bá ibẹ̀ yẹn. àwọn tó kidnap mi lọ́jọ́ sí àwọn ni. kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀. bó ṣe lè wù kọ́ ya oníjẹkújẹ tó kò lè jẹun náà kò ní jẹ tán. ẹ yá nu sọ̀rọ̀ ni mo fẹ́ jọ pé tó bá ṣe ẹ̀tún kù kẹ́ ẹ gbé sí wa. Good 5 years mo lò ní training. It's more than that. wàláyé ẹ ní ọ̀gá ẹ bọ́ ga tiẹ̀ náà ni. yóò rí bẹ́ẹ̀ odidi òòsà ní bẹ nínú rẹ̀. òkè ó ti ya ẹ fẹ́ lò mí àjò. àbọ̀bọ̀ báwo la ṣe máa lù ẹ́. Daddy, answer. iṣẹ́ wo la fẹ́ ṣe tó tún máa jáwó fún wa báyìí. àwọn olè ti wá rọ́ọ̀bù mi ẹ wo ọkùnrin mẹ́ta obìnrin ẹyọ kan ẹ jọ̀ọ́ ẹ bá mi lé owó olówó.
láyà ẹ̀dẹ̀ ń jalè. Ẹ jẹ́ ká park. Ká park. Níbo lo ti rí ìbọn? Mo rí ilé. Orí ìbọn náà kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ fi pa é. Báwo ni ara yín sà? Kí ló ṣàrẹ? Ṣára lé sà. nǹkan tó bá sọ pé kó ṣẹlẹ̀ báyìí instantly ó máa ṣẹlẹ̀. Ọ́fíṣà ẹ gbá mi létí. Mo gbẹ́ létí. Ẹ já wèrè ṣá. Èmi. Sórí bí mo ṣe wà mí délé aláwo rí. Mi ló bo ìbò fún ẹ. mi ò lè di ayé ológun. Kí ni wàhálà tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ fún mi? Àwọn bí mi àtàlàbí ṣe jọ ń bọ̀ wọn láti àwọn gáàsì kan ti kidnap ẹ̀. Kílẹ̀bù ta ni? Alájìtẹ ni. Tó o bá jẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan ẹ̀. Bẹ́ẹ̀ ni ọmúra ni yóò kú ẹgbẹ́ tó kú. ẹ má jẹ́ òkú bàbá ẹ̀ ṣàánú mi o. Àkànní ó ní. Níbo ló ń lọ báyìí tó dúró tó di? Baálẹ̀ lọ rán mi iṣẹ́ pé kí n gbóúnjẹ fún Àyọ̀ká ó lè mọ oúnjẹ. Àyọ̀ká Ìgìwé. Ibo ló fẹ́ lọ gbé owó lè fún ọ̀dà. Baálẹ̀ ṣe Ọlọ́run bá san baálẹ̀ lẹ́sàn-án ní ìjọba Àyọ̀ká lónìí nígbà tó. ṣé o gbọ́ díẹ̀díẹ̀. Ilé wa ní ẹ kó ti gbé wa. Yá wa. Fantabulous semi-permeable membrane indigenous of Sagaz. Oh my God. Ẹni? You are a terrorism like Sangracious City. Ìgbà wípé kò tiẹ̀ lè gbọ́ ò lè gbọ́ ẹ́ ó sì gbẹnu bọ̀ wá bọ́ mi lẹ́nu. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Baálẹ̀ lu wà yìí ló ní gbé oúnjẹ yìí wá fún pé kẹ́ ẹ mọ oró oúnjẹ. Baálẹ̀. Baálẹ̀ is a foolish man and mom and girl like that. Your Baálẹ̀ don't have any brain, he don't invest anything. He gave me this thing. Ní pé baálẹ̀ yìí ṣeun wọ́n ṣeun gan inú mi dùn gan láti rí nǹkan tó ṣe yìí ṣeun gan wá ń bi agọ̀rìndé ṣé mi ni kí n gbẹ́rù yìí wọlé fún ara mi èmi ni kí n gbé wọlé fún ara mi. network ṣàkóso ó ti bẹ̀rẹ̀ ti bá network come. ọ̀gbọ́n tí mi wá ní kí èmi ní báyìí. Ẹ̀yin akẹgbẹ́ mi kí lẹ rí sí ọ̀rọ̀ Àyọ̀ká ọ̀mọ̀wé tọ́wọ́ òru wa nìyẹn. Inú mi dùn, ayọ̀ mi kún, ipa lọ́mọ̀wé kan nínú ìlú wa. Ọyọ dà fún ọ nínú rẹ ti wá dùn táyọ̀ rẹ kùn mẹjẹ tọ bí ẹ bá gẹ sínú mi kò ní ṣubú ìwé tí wàá ń wù mí ká yíká ìwé ò jẹ́ ń sùn. Bí ìwé ṣe ń wí lérí rẹ nu àlọ́ lọ́pọlọ. Tó mọ̀ pé òpònú kan máa kàwé ni. Alani Ìwọ tó mú kún mẹ́kọ̀ọ́ yọ kàwé. Lọ́nà wo? yóò dà fún ọ. Ọpọlọ eléyìí orí tó báyọ̀ ní kò lọ́pọlọ. ọgọ Alani èmi kọ ọgọ tó o bá gọ ni òní máa sọ fún mi pé èmi ọpọlọ wo ni wọ́n ní tèmi ò ní. Ṣé ìwọ gbọ́ èbó tí ń fọ̀ ọ̀hún? Èmi bá ní mo padà fẹ́ mọ̀ tú fún yín jẹ́. ó tó èbó kankan lọ́dọ̀ bá lẹ̀ jọ ó tó èbó. Èmi gúdígúdí. gúdígúdí nìkan lórí sọ gbogbo fìtì ti sọ kí ló fà. wo ìgboro bá wo ẹni ẹ máa gbádùn ní gboro èmi ebi ò lè dà tí wá sí gboro ń tèmi sórí ẹ̀yin máa jayé ti yín bẹ̀yẹn kémi náà máa jayé ọlọ́ba tèmi ibi tí mo wà yìí ibi tèmi wà yìí tẹ́ mi lọ́rùn ni o mi ò tiẹ̀ rí ti yín rò rárá wo gbogbo yín ò jẹ́ mi jàre ẹ máa ṣe títí yín ò jẹ́ mi sórí ibi tí mo wà yìí ò lè mọ bó ṣe dùn tó. Ó fọ́ sí o.
Máa pè padà. What's wrong with this phone? Network yìí ó bad gan ni o. Ìyá dẹ̀ máa wá network yìí ò ní rí network kí ló dé? Lere. You are a fantabulosis mangoli strawberry. Sorry, mo sì sọ fún ọ. Jẹ́lé yóò jẹ́ ìgbà òpin tọ́tún sọ ọdún ègún lẹ́gbẹ̀ẹ́ mi. Èmi ọ̀sán bàtà yín gbádùn. Agricultural and farmers. Yín papọ̀ mọ́ ní etí nísìn. Ẹ̀kẹ́ rẹ̀ ó papọ̀ rí. Lere tó lè tó báyìí. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Ní tí baálé gbé fún wa ni ó já wọlé ká lọ pọn. Ìwọ àti ta ni? Kẹ̀yanjú kí ni? Báwo nìkan tán gbé wá fún mi ṣe kàn? Tó bá fẹ́rù kan tán gbé wá fún mi, ìwọ náà lọ sílé baálẹ̀ kó lọ gba títì ẹni. Ò ní máa wá sọ pé ó fẹ́ nípìn bí èyí tán gbé fún mi. Mélòó gan ni nǹkan tán gbé wá? Ó ti dì báwọn báyìí. Lọ́mọ tẹ́mi pàdé kó tó di pé ń bọ̀ wá bí. Já alákùnjá lọ sí bá ṣe pín kínní máa ń. Ó pàdé rẹ̀. Wo o ti fẹ́ máa yíwọ́ kọ́wọ́ kan mi o. Tó ti gbàgbé bó ṣe débi. Àgbẹ̀lọ́ba o, àgbẹ̀lọ́ba. Àgbẹ̀lọ́ba o, àgbẹ̀lọ́ba. Kémi kọ̀bì, ìwọ̀ roko, kájọ jẹyàn o, àgbẹ̀lọ́ba. Consultancies, services limited, Ziris, Gazawa leave, water leave, and moreover. Ẹ má bínú, ẹ dákun, tó bá jẹ́ pé ìgbédè ìtẹ́ lè sọ, gbogbo èyí tẹ́ sọ, ìmọ̀ ìlú tẹ́ ti ń bọ̀, ìyẹn sì mọ owó èdè tẹ́ ń sọ. Shit, man! Wow! Mo ti mọ̀, ẹ má bínú. Ẹ̀wà. Kí ni? Mo ní dábàá gbédè tí mo sọ kẹ́ ẹ sọ, kí ni sẹ́yìn? Ẹ mọ̀ kan, ẹ wo, mo gbọ́ èdè tẹ́ ẹ sọ, mo gbọ́ dáadáa. Ìgbọ́? Dáadáa ni mo gbọ́ dáadáa. Mo bá sọ fún yín ọ̀gá ẹ tẹ̀síwájú. Ẹ wo, ṣé rí arìnrìn-àjò ní mi bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí? Ọ̀mọ̀wé dẹ̀ tún ni mí, ẹ ti máa rí ó hàn lára mi gan. Ilé ẹ̀dá bíi eléégún. Mi kì í ṣe eléégún, ṣé rí bí mo ṣe rí ni àwọn tó bá mọ̀wé tán gbáfẹ́ náà máa múra bí mo ṣe múra yẹn. Bẹ́ẹ̀ ni, ṣé àwọn àmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí tí mo ṣe ń bọ̀ wá? Mo wá rọ́nà ìlú yìí, mo wá yà mo wà pé mi ò mọ̀ bí mo lè rí ìlú kan níbí báyìí tí mi ò mọ̀ bí mo lè ṣáà lè rí ìlú kan. Ṣé ìlú kan súnmọ́ bí báyìí? Ìlú wa náà lọ wá súnmọ́ àyìnkílẹ̀ fẹ́ǹsì fún. That's cool. Ìlú ìtọ́jú yín ló súnmọ́ bí báyìí àbí? Okay, ẹ jọ̀ọ́ mi ò mọ̀ bí mo lè rí ibi tí màá máa gbé níbi bẹ́ẹ̀. Ẹ rí ibi tẹ́ ẹ lè gbé kí ni tẹ́ ẹ fẹ́ ṣe ń lù wá. Ẹ sì ń sọ̀rọ̀ bíi. Ikú pọ̀ tí mo fẹ́ wá ṣe nínú ìlú yìí náà. Wọ́n kó oríire wá síbí báyìí. Nǹkan aláyọ̀. Ṣé mọ̀? Àwọn ìdá kó dání nǹkan aláyọ̀. Mo wá là yín lójú ní ìwé. Mo sọ fún yín pé ọ̀mọ̀wé ni mí kí ìwé ló dúró níwájú yín. Don't you see? Information, communication, technology of this country. Ó ti wá gbó sí wájú mi sí. Ẹ gbà fún múrí ńlé, ẹ̀ ní gbà fún bàdà lóko. Èmi ò mọ irú nǹkan tó gbé yín wá àyìn. Àmọ́ bá ṣe ṣe tẹ́ fi dé nù. Ó ti dé o! Ó 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 ti dé o! Ó ti dé o! Ó ti dé o! Don't falling down my precious bag, my precious bag. My precious bag. Oh my God. See this communicating. Oh my God. Wo ẹni tó máa ti wáyé olùnàgún ẹni ó máa ti lọ rẹ. Mama ti lọ mí léré kò yẹ kó lè tó bá òun ẹrù náà kéré ló jẹ́ ń wí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó gbà ayé tí máa fún. Ẹ̀rọ fara mọ́. Èèbó wa èèbó ọ̀dà. Àwẹ̀ kí ni pọ́blẹ̀mù ẹ? Pọ́blẹ̀mù yìí náà ni pọ́blẹ̀mù. So jẹ́ kẹ́jọ pé o sórí tí o bá kọ́yọ̀ tí o bá nà sunu síbẹ̀ tí èèyàn jù síbẹ̀ ọbẹ̀ ṣe orí burúkú ni o. Ẹyin kò ṣe rí. Nẹ́tíwọ̀kì mi ò dáa. Mo fẹ́ transfer òun sínú àkáǹtì bẹ́ẹ̀. Ẹ fẹ́ transfer àkáǹtì. Ìnà Mo fẹ́ lákàánà báyìí. Táwọn olórí burúkú yẹn bá sọ pé òkè àwọn ò lè máa last week pẹ̀lú ọ̀rá. And èmi tẹ̀lé lẹ́yìn náà èmi náà láì kí n máa ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ọ̀rá. Ìjọ́ ni mo sì bẹ̀rẹ̀ kọ́ oníṣẹ́ ọ̀gbà fọ́ọ̀mù
o ti wá kọ́ṣẹ́ yẹn o ti mọṣẹ́ yẹn níṣẹ́ o ti wá mọ̀ ju èmi gan tí mo jọ gẹ̀ tí mo gbé sàfikẹ́ lé lọ́wọ́ pé kọ́ ọmọ wà jẹ́rẹ́ mi iṣẹ́ yìí o ti mọṣẹ́ ju èmi gan lọ. Ọlọ́run ti mẹ́rin mi dúpẹ́ o iye kí ló pèsè photographer ni kò wá ìyá ẹ̀ bó ṣe sọ. kí ìdẹ́tí àwa gbọ́ ẹ̀ níwò làwọn fetí sí ta ló dúró sí àbẹ́kẹ́ yín kúkú débi òkè bí kọ́lé mi ń gbé ní ìwà gbọ́ ni ló. ó ṣàfẹ́ jẹ ní. ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìfẹ́ tí mo ní ṣe ẹ pọ̀ òun yẹn ní ìfẹ́ jẹ́ kó mẹ́lẹ́ ní burúkú ọmọ yìí bò yẹn kó dáre mi pẹ̀lú ẹrú. ẹ má wulẹ̀ tẹ̀lé àwọn wọlé àwọn ẹsẹ̀ lẹ́yìn àwa ní òkú ẹ̀sìn mú ni eré ikú yìí iná ni ẹ má kalẹ̀ bó ẹ má ti dàgbà síbẹ̀ náà ni lórí ara yín. ẹ ti ń ṣe ó tètè bẹ́ẹ̀ wulẹ̀ ẹ ń ṣe láfèdè síra yín ni bẹ́ẹ̀ ṣe ṣẹ̀wọ̀n yín láfèdè inú wọ́n lọ láàárọ̀ wọ́n ó de lọ́sàn-án ẹjọ́ mọ́ gbà ṣé pa táìmù lẹ́sẹ̀ ní àbẹ́rẹ́ rí ibú ní ìṣẹ́ ni kí ni bọ́lẹ́kùn.